Ẹ̀yin ènìyàn wa, bí argument tó bá jẹ́ ìjiyàn tí debate tó jẹ́ ìtàkùrọ̀sọ kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún discussion? Bí argument tó bá jẹ́ ìjiyàn kéèyàn máa jiyàn láàrin èèyàn méjì mẹ́ta, láàrin èèyàn kéèyàn máa jiyàn. Tí debate tó jẹ́ ìtàkùrọ̀sọ lórí ọ̀rọ̀ kan, ó lè jẹ́ láàrin èèyàn méjì mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kéèyàn máa ṣe ìtàkùrọ̀sọ. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún discussion? Kí ni ọ̀rọ̀ Yorùbá fún discussion? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala àríwísí. Bí ẹ bá wá fẹ́ràn àwọn ohun tí à ń ṣe lórí ìkànnì wa, ẹ bá wa tari àwọn fọ́nrán wa sí àwọn ẹlòmíràn náà, kí àwọn náà kí wọ́n lè mọ ohun tí à ń ṣe, kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa tí wọ́n bá fẹ́ràn rẹ̀. Ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Ẹ má gbàgbé o wípé èròǹgbà yín lórí nǹkan tá à ń ṣe pàtàkì. Akẹ́kọ̀ọ́ ni gbogbo wa, àwa náà kì í ṣe olùkọ́, gbogbo wa a jọ ń kẹ́kọ̀ọ́ ni, a sì jọ rán ara wa létí àṣà wa, ìṣe wa àti èdè wa ni. Kó má bàa bàjẹ́, ó dọwọ́ yín, ó dọwọ́ mi, ó dọwọ́ gbogbo wa. Àjùmọ̀ṣe ni, àjèjì ọwọ́ kan gbogbo ẹrú dórí. Ẹ ṣeun, a dúpẹ́, ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.